akújọ́ méjì ìjọ́ mẹ́ta ẹ ṣàmọ̀ àwa tá wà ń bíbá gbogbo wa la níṣẹ́ tá ń ṣe so fún ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ẹ rí i pé bóyá a kì í wá bí ijọ́ kan síjọ́ méjì ẹjọ́ ẹ wọ́n bá wa fara dà torí pé ìgbà míì a máa lọ bí iṣẹ́ a máa dé ó máa ti rẹ̀ wá so ẹ má bínú sí wa gbogbo gbà bóyá 3 times in a week or 2 times in a week a máa wá bẹ́ẹ̀ gbogbo gbà yẹn kò ní sí wa náà torí pé à ń ṣiṣẹ́ ìgbà míì a máa lọ bí iṣẹ́ ká tó dé stress so ẹ má bínú sí wa Elédùmarè á wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa ó kí gbogbo ojú tó ń wò wá ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di ẹ̀ẹ́dẹ̀ ní rí wọn gbé sọnù bí ò ṣe bí ọmọ ẹni sùúrù wọn máa píkì yín so a ní rí wọn gbé sọnù bí ò ṣe bí ọmọ àyún lọ àyún bọ̀ báyìí lọ́wọ́ ń yẹnu a máa lọ rí a máa bọ̀ rí o ikọ́ bálá ikọ́ mejò ikọ́ ò ní kọ́ wa lẹ́sẹ̀ ọ̀ràn tá a mọ́wọ́ tá ò mẹ́sẹ̀ kò ní dé bá gbogbo wa o láṣẹ Ìdùmarè so torí gbogbo ayé kò ní lù fún wa ó rí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ torí tàṣẹ ní tèdùmarè kò wá sẹ́nì kankan nínú wa tó máa kú ní kékeré agbára ọ̀tá ìmọ̀ ọ̀tá kò ní ṣẹ lórí ẹnì kankan wa a máa gbó a máa tọ́ a máa fèrègì jóbi ó rí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ so lẹ́nìí ètò tá à ń ṣe anybody ò bá jẹ́ ìmáàmù ò bá jẹ́ ṣèyíkì ò bá jẹ́ ọmọlé kéwú tó bá ti débí tó bá ti farabalẹ̀ bá wa sọ̀rọ̀ a máa ja ẹ bọ́lẹ̀ àwa gan ò lè pariwo torí pé àìsàn gébèlúbèlú ni tó bá ti wá bí tó ò lè sọ̀rọ̀ bí ẹni tó ní ọpọlọ tó kàn hùwà bí ìwà Ànábì mọ̀ọ́mọ̀ jàgídíjàgan a máa ja ẹ bọ́lẹ̀ ni fún ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń gbọ́ wa kẹ́ bá wò pé bóyá pé à ń drop àwọn èèyàn bá mú tu wọn tẹ́yìn náà bá rí i pé the way bí àwọn ẹrú Saudi àwọn ẹrú Allah àwọn ẹrú Muhammadu yìí bọ́yìn operate lẹ́jọ́ mẹ́ta yìí ó worst so gbogbo wa ta wà bíbá ọ̀pọ̀lọpọ̀ wa ti bímọ ọ̀pọ̀lọpọ̀ wa náà àti ọmọ wa ti dàgbà à ń ṣiṣẹ́ lákòókò pé a fẹ́ kó ìran wa kúrò lóko ẹrú ló mú wa jáde ìwọ kan tó wá lè dé bíbá yìí kó máa fún wa ní headache àbí kó máa pariwo káwá débi iṣẹ́ níjọ́ kan máa sọ pé òun wá há láìsí pé bóyá à ń gbowó ń bí à ń ṣe láti liberate àwọn ìran wa ni ká kúrò lóko ẹrú Arabu àti Israel káwa gan live normal life ká lọ gbésí ayé gidi náà ìlú òyìnbó lọ́pọ̀lọpọ̀ wá wà ẹ̀rí báwọn òyìnbó ṣe ń live life ẹnì kò pé kán lọ kírun ẹnì kò pé kán lọ sí church by force tó bá jí ibi iṣẹ́ yá ni tó bá jí láti ibi iṣẹ́ wọn wọlé wọn lọ ni kò sí disturb in anywhere àwa náà lè lórúgbèsè ayé yẹn kí lẹ́sìn mú wálé ayé wa ó kàn mú àrífín wá ẹ bá wò ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà lọ́wọ́ yìí sì wọ́n ti ń fi àwọn ọba wọ́n ti ń fi wọ́n wé àfáà so yẹ kó rí bẹ́ẹ̀ yẹn ọba the old king of Yorùbá land kó máa fi wé àfáà tí ò lóko tí ò lódò akéwú tọrọ jọrọ àwọn aláyé bàjẹ́ kó máa fi àfáà wé àwọn ọba aládé wa so make sense so gbogbo nǹkan tó gbà wá jáde lélẹ́yìí pé báwo lè tó máa fi àfáà wé ọba ta ni àfáà kí ni ìwúlò àfáà kí làfáà wúlò fún nígbà wáṣẹ̀ ọba is like a president nílẹ̀ Yorùbá ọba is like a president ta ni àfáà gan who is àfáà kí làfáà jẹ́ kí ni ìwúlò àfáà ìṣòro owó lẹ́lẹ́ gbédé ọ̀dọ̀ àfáà tó lè fi kúrò àyẹjú fún yín àbáyé àfáà bẹ́ẹ̀ bàjẹ́ ni ẹ wá ń fi àfáà wé ọba àwọn ọba tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọba míì nílẹ̀ Yorùbá ó fi ilé ayé lẹ̀ nítorí pé báwo nílẹ̀ Yorùbá ó ṣe dáa ogun ja ọba míì nítorí ilẹ̀ Yorùbá ìwọ àfáà kan wá jáde ẹ ní sóríire lẹ́ẹ̀kan sí ìwọ àfáà wá jáde ọwá fúnra rẹ̀ wé ọba àbáyé yín fẹ́ bàjẹ́ ni ẹ mọ̀ pé mi ò láìkí láti ṣe pé bí ọ̀rọ̀ tó wà lẹ̀ yọ ọ̀rọ̀ èpè ni ó yẹ ká fún àwọn àfáà yẹn lépè látòrí Mídírì Bello tó fi dérí àfáà tó kéré jù lẹ̀ Yorùbá ta ló tó fọganáísà nu yín ta la lè fi wé fọganáísà nínú yín. kò sẹ́ni tó tó Muyideen Àgbàlá Gabriel nù wọn. àbólórí bú ni yín ni ẹ wá fira yín wé ọba ìlú láfi sọ fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọba wa nílẹ̀ Yorùbá mo ṣe kábíyèsí Foríadé o
kádé pẹ́ lórí kírùkẹ̀rẹ́ ó dókínní kẹsì ọba ó jẹ kó pẹ́ ọ̀pá tẹ̀ fi ń dà wá kò ní kán mọ́ yín lọ́wọ́ lágbára Elédùmarè láfíjí kó yẹ gbogbo ọba ilẹ̀ Yorùbá ọba aládé nílẹ̀ Yorùbá tó bá ti lọ ń kírun lẹ́yìn ìmáàmù is a useless ọba in Yorùbá land kí lẹ fẹ́ fi ìrun kíkí ṣe ẹ ló ń kírun inú mọ́sálásí lẹ́yìn àwọn ìmáàmù òun náà ló ń fàrífín ọba aládé olórí ìlú ọba tó bá lórí ohun gbogbo ẹ wá gbé ọ̀pá àṣẹ ẹ wá ń gbáwájú ẹ ń gba ẹ̀yìn máàmù lọ ta ni máàmù ayé máàmù ò ní da kí máàmù pasán ọba ìlú tẹ rẹpísẹ́ǹtì àwọn alálẹ̀ wa tẹ rẹpísẹ́ǹtì àwọn irúmọlẹ̀ wa tẹ rẹpísẹ́ǹtì àwọn òrìṣà wa tẹ rẹpísẹ́ǹtì àti igun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá tẹ rẹpísẹ́ǹtì ẹ wá lọ mọ́sìkì mọ́sálásí ẹ wá lọ ń rùkú yìí ní ẹ̀yìn ìmáàmù ẹ̀yin ọba wa ẹ stop ṣe bẹ́ẹ̀ ìkan tó ń kọ̀sì àrífín nìyẹn tó bá ń ṣe yẹn pé àwọn ìmáàmù àwọn akéwú tọrọ jẹ àwọn aláyé bàjẹ́ ẹrú sáúdí ẹrú àràbù ẹrú mọ́mọ́dù ẹrú àlá wọ́n ti rí yín tán ni wọ́n fi ń jáde síta pé ọba àtàfà àbáyé yín fẹ́ bàjẹ́ ni tàlàfà who are you guys ẹ ní soríire ẹ wá ń fira yín wí ọba ta ni yín who are you kí lẹ jámọ́ ẹ jámọ́ ẹ jẹ́ nǹkan kan bàtà bedroom slippers ó wúlò jù yín lọ abẹ́ ń ṣe eré ni wọ́n pa àfa ìmáàmù ta ni ìmáàmù ta ni sẹ́yìkì kí lẹ wúlò fún kí ni ìwúlò yín. ewédú wúlò jù wọ́n lọ. àtẹ̀wá bá ti fi wọ́n wéwédú ẹ̀ ti pọ́n wọn lé nìyà ewédú oúnjẹ ni ẹ fi wọ́n wé bedroom slippers àwọn èèyàn kéèyàn láwọ ẹ̀yin fira yín wọ́ba ayé yín ò ní da kẹ pasán kí lorúkọ tí ilé aláró kí lẹ wúlò fún àbáyé yín fẹ́ bàjẹ́ ni èpè ni màá ṣe fún yín ní tọ́pìkì ni àáfàá ọba àbírú àrífín wo leléyìí ọba tó jẹ́ pé tí ṣòro kan bá dé ìlú báyìí ọba ni ó sin àwọn ọmọdélẹ̀ pé ẹ lọ kí ni ìṣẹ̀lẹ̀ nínú ìlú mi ìlú ọ̀bọ̀lọ̀ bàjẹ́ lórí mi kò bàjẹ́ lórí àwọn aṣíwájú tẹ́smẹ̀ àbí Boko Haram àbáwọn Fúlàní olórí bú tó ń pààyàn kiri tó bá wọ ilẹ̀ Yorùbá lẹ́nì ọba ìlú yẹn ni ó pàṣẹ fáwọn ọdẹ àṣẹ wo níbẹ̀ lẹ́nu àbáfà sí èrè àbáyé yìí fẹ́ bàjẹ́ ilẹ̀ Yorùbá ò rojú kò ráyè látijọ́ ìgbésẹ̀ wo lẹ́yìn àfáà gbé lórí rẹ̀ abẹ́ ìṣe èrè ni ìwà ìfira yín wé ọba káyé yín bàjẹ́ ẹ̀yin ọba tẹ́ ẹ̀ kírun lẹ́yìn àwọn àfáà ẹ̀yin àwọn ọmọ akéwù tọrọ jẹ tí wọ́n lọ kọ́ èdè arábíkì tó dé sílẹ̀ Yorùbá padà tí wọ́n ríra wọn gẹ́gẹ́ bíi pé àwọn jẹ́ nǹkan kan wọ́n jẹ́ nǹkan kan ẹ̀yin ọba wa wàhálà táwa ń ṣe lórí yín kílẹ̀ Yorùbá bá má jẹ́ kó má bàjẹ́ ẹ fi sẹ́yìn wá o a fẹ́ rí ọba kankan lẹ́yìn Ràṣídì Olúwo olórí ibú ọmọ mu àlè lẹ́yìn òun ò sọba ọmọ òfò ọmọ àdánù ni àwọn òde kó jẹ àkásọba ẹ̀yin náà bá rí ẹ bá gbé fíjọ ó dàbí emir ni ẹrú ni olórí ibú ni ìyẹn ń sọba tẹ bá wò pé bóyá Ràṣídì Olúwo à ń yẹ̀yẹ́ ìyẹn ń sọba ọba tó ti ń yẹ̀pẹ̀ tó ti ń yẹ̀yẹ́ àpèrè àwọn bàbá wa òun gan èèyàn yẹpẹrẹ ni so ẹni òfò ẹni àdánù ni Ràṣídì Olúwo aláyé bàjẹ́ ni bẹ́ẹ̀ àwọn ọba yòókù tó jẹ́ ọba aládé gidi ẹ jọ ẹ má lọ kírun lẹ́yìn ìmáàmù kankan mọ́ tó bá wù yín kẹ́ kírun kẹ́ ṣe spọ́ọ̀tì Sáúdí ẹ kírun nínú kọ̀rọ̀ yàrá yín bẹ́ẹ̀ pé ẹ máa gbé ọ̀pá àṣẹ ẹ máa wá gba mọ́sálásí Jímọ̀ lọ ẹ lọ forí balẹ̀ lẹ́yìn ìmáàmù ẹ jọ ẹ̀yin ọba wa ẹ pọ́nra yín lé ojú ti là ìmá ọba Sáúdí king of Saudi Arabia ẹ lè rí ibi tó ń kírun náà sẹ́yìn wọn ṣẹgbẹ́ king of Saudi Arabia ni sẹ́yìn ẹ̀ ń ṣẹgbẹ́ ọba Saudi ni ọba ilẹ̀ Yorùbá ẹ̀ kì í ṣe ẹgbẹ́ ọba Saudi ta lọba Saudi ta ló mọ̀ tó bá ṣe muslim name tó fi conquer any one of you guys ànígbà tá a mọ̀ ní nísìn gbogbo wa ti mọ̀ àti ka Quran ní Yorùbá àti kà ní English àti kà ní French àti kà ní Spanish so we are all have freedom ẹ̀yin ọba wa ẹ má lọ mọ́sálásí mọ́
ẹ má lọ kírun lẹ́yìn ìmáàmù kan tí ò ní sẹ́ mọ́ ipò yín ju pò ìmáàmù lọ ta ni ìmáàmù àbáyé ìmáàmù fẹ́ bàjẹ́ kí ni ìmáàmù lè dá ṣe ọba nìyẹn bá lórí ohun gbogbo àṣẹ tẹ́ bá pa ọ̀rọ̀ tẹ́ bá sọ àṣẹ gùn ni a fẹ́ any one of ọba in Yorùbá land kó lọ kírun lẹ́yìn ìmáàmù kankan mọ́ a dẹ̀ fẹ́ kí ọba kankan kó lọ chọ́ọ̀chì mọ́ àdúrà ìsúre tẹ́ bá lè ṣe ẹ ṣe nínú kọ̀rọ̀ yàrá yín ẹ wà rí fínà àwọn àfọ tí babaláwo lè rí ọba ilẹ̀ Yorùbá fi ni torí pé nínú Odùfá ọmọ rírì ọba aládé nínú Odùfá inú Odùfá nífà ti pọ́n yín lé o ẹ̀yin ọba Kùránì ò pọ́n yín lé o Báíbù ò pọ́n yín lé o ẹ̀yin lẹ ń kóra yín lẹ́rú fún búùkù méjèèjì yìí o ẹ̀yin náà ẹ pọ́nra yín lé ẹ ti jáde ẹ ti travel now ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọba outside country lẹ ti kàwé ẹ lo common sense yín ẹjọ́ ẹ̀yin bàbá wa mi ò rórí adéfín o fìlàmì ni o arọ́bàfín lọ bá ń pa o mo súnmọ́ ba níwọ̀n ẹgbẹ̀je mo jìnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà arọ́bàfín lọ bá ń pa o ẹ̀yin kábíyèsí wa ẹ pọ́nra yín lé o ẹ jọ̀ọ́ ẹ má lọ kírun níwájú ìmáàmù mọ́ ìmáàmù fẹ́ sórí ibú ni ta ni ìmáàmù ẹ̀yin ọba aládé tẹ́jà bílẹ̀ Yorùbá ò ṣe parun lẹ́nìí ẹ ṣẹ̀yìn bẹ́ẹ̀ ẹ wá fẹ́ di èèyàn yẹ̀yẹ́ níwájú àwọn ọmọ akéwú tọrọ jẹ ẹ jọ̀ọ́ ẹ̀yin ọba wa ọ̀nà tẹ́lẹ̀ fi pọ́n wálé ni pé a fẹ́ rí ọba kankan ní mọ́sálásí mọ́ ẹ pọ́nra yín lé o èyí tá a dẹ̀ ń sọ yìí tí ò bá yé yín àwọn ẹrú yìí wọ́n fẹ́ yẹ̀yẹ́ yín kanlẹ̀ ni Ọlọ́run ò dẹ̀ ní fi yẹ̀yẹ́ yín sí wọn lọ́wọ́ o abẹ̀yìn lórúkọ Ọ̀rúnmìlà bàbá Àgbọnmìrègún lórúkọ òrìṣà mẹ́rìndínlógún tó di òde ṣàlàyé mú ẹ̀yin ọba wa a fẹ́ rí yín mọ́sálásí mọ́ a dẹ̀ fẹ́ rí yín chọ́ọ̀chì mọ́ ẹ dúró sínú palace èyí tó bá wò kóun fẹ́ ṣẹrú sáúdí nù yín kó kírun rẹ̀ nínú kọ̀rọ̀ yàrá rẹ̀ báwo lórí adé ló ṣe fẹ́ máa lọ fi orí gúnlẹ̀ lẹ́yìn ìmáàmù ànífìní náà ìkànnì wájú kan rí yín tán wọn wá kà yín sí wọn wá tẹnu àbùkù lù yín èyí ìmáàmù Ọ̀fà olórí ibú bẹni yọ̀dọ̀yọ̀dọ̀ wọ́n sọ pé ọba àwọn èèyàn ń fi ọba àti àáfàá wéra wọn ẹ̀yin náà wà rí fín yẹn ẹ wà rí fín so àwọn pípù yìí wọ́n fẹ́ wá yẹ̀yẹ́ ẹ̀yin ọba ni láfi ń ké pé ẹ̀yin Àmọ̀tẹ́kùn ilẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá lẹ́yìn dìmú ẹni akéwu tọrọ jẹrú Sáúdì kan tí ò wúlò fún èbó tó sọ̀tì fúnjọba tó bá ti jáde tó bá ti ṣe wọ́nranwọ̀nran ilẹ̀ Yorùbá ni Àmọ̀tẹ́kùn dúró fún anybody tó bá ti yẹ̀yẹ́ àwọn ọba wa Àmọ̀tẹ́kùn any right láti gbé láti fìyà jẹ is your own duty kò sí ẹnìkan tó fẹ́ bí yín lọ́wọ́ ẹ̀ kò sẹ́nìkan tó fẹ́ pè yín tó fẹ́ ròyìn lẹ́jọ́ torí ilẹ̀ Yorùbá lẹ represent ẹ ṣiṣẹ́ yín bí iṣẹ́ o mo ṣẹlẹ̀ àbọ̀rú mo ṣẹlẹ̀ àbọ̀yé o. ẹ ṣe gan Àkànbí àṣírí ìwòrìwò fún. ọ̀rọ̀ ńlá lẹ sọ yẹn torí táwa náà bá wúlò tán kí ni a fẹ́ fi kí àwọn àfáàwì wọn wúlò náà they are economically useless they contribute nothing to the development of the country kò sí nǹkan kan táàsì wọn ò san wọn kàn pariwo kiri wọn ń tàn àwọn èèyàn wọn dẹ̀ ń gbowó nǹkan tó ń ṣe nìyẹn wọn ò ṣe nǹkan kan máa ka ìtàn onítàn ẹ̀yin náà jẹ́ ká wò náà Kùránì tó ń kà kò sí tàn olúwa ń bẹ ìtàn onítàn ni náà ẹ̀yin náà wò wọ́n lé ẹ̀yìn Àkànbí yẹn ẹ wo bó ṣe ń pọ́n àpáta gbogbo àwọn nǹkan yìí láwọn pagan Arabs ti ṣe the same thing ẹbọ tọ̀dọ̀ tí wọ́n ẹbọ àwọn Saudi òun ló ń ṣe àwọn pagan lọ́gbọ̀n nǹkan yìí ló ti ṣe wọ́n máa bó ṣe máa sáré kiri orí àpáta sápáta ni wọ́n á máa jókòó kí ló ń ṣe ń bí ìsìn wọ́n náà wọ́n ń ṣàdúrà àdúrà òfòwò ló ń ṣe ń bí ìsìn wọ́n á máa ka rádaràdá wọ́n á máa ka tàn wọ́n á kúrò lórí òkúta wọ́n á tún lọ sákú òkúta wọ́n máa yí òkúta po lẹ́ẹ̀méje wọ́n á tún kúrò ńbẹ̀ wọ́n á tún kó òkúta lé wọn lọ́wọ́ wọ́n á tún lọ sọ òkúta fókúta lẹ́ẹ̀méje tó bá tún ṣe tán wọ́n á tún máa forí balẹ̀ fókúta lójoojúmọ́ lẹ́ẹ̀márùn lójúmọ́ ẹ yẹ ká wo rádaràdá gbogbo kí ní kò wúlò nǹkan kan ò lè ṣe wọ́n ejò ò lè ṣán èèyàn kan kí ẹ lọ gbé lọ bá àfà ọmọ yẹn á kú ni òkè kéèyàn lu mágùn gan ẹ ò lè lọ gbé bá àfà
so kí ló ń wúlò fún wọn ò wúlò náà wọn kàn sọ èdè kí ló ń pè lédè èdè kan kẹ́ ẹ tú sí míì arábíkì wọ́n lọ kọ́ arábíkì wọ́n wá ń tú sí Yorùbá fún yín wọ́n dẹ̀ tún tú ìtùkùtù fún yín wọ́n parọ́ fún yín arábíkì ọ̀hún náà ti tú sí English náà ti tú sí Yorùbá báyìí wọn ò wúlò wọ́n pè àwọn pípọ̀ yìí pẹ̀lú nǹkan tó ń fìyà jẹ ilẹ̀ Yorùbá imagine káwọn àfáàyè kó jẹ́ pé iṣẹ́ àgbẹ̀ ni wọ́n ń ṣe bọ́n ṣe pọ̀ yìí kó jẹ́ pé iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe ebi ò ní sí ìlú náà àmọ́ wọ́n kàn ń ka kéwú kéwú ò lè mú oúnjẹ wá sórí tébù náà wọ́n wá fi ń parọ́ wọ́n wá ń kó wa lẹ́rú fáwọn Àràbù nítorí owó àwọn tó máa lọ sí hajj àwọn tí ojú wọn ò ti là everybody lójú wọn máa là lọ́wọ́ yìí a máa make sure pé ojú everybody là àsìkò kan ń bọ̀ jẹ́ pé fún ara àwọn tó kọ́ mọ́ṣáláṣí fún ara wọn náà máa dàwó pé ẹ wá ẹ jẹ́ ká fi kíní ìkọ́ nǹkan mi ẹ ká wá nǹkan mi fi kọ́ kò wúlò náà àwọn ìlú gidi láwàyà ò rí mọ́ṣáláṣí bó ṣe ń rí mọ́ṣáláṣí kiri Nàìjíríà wọn ń pariwo rádaràdá tó ń pariwo yẹn tó ń dẹ̀ kàn ń disturb everybody then disturb peace everybody Islam irọ́ ni ẹbọ Saudi lẹ̀ ń ṣe òun là ń rí yìí kò sí nǹkan tó ń jẹ́ pé Ọlọ́run ó yàtọ̀ sí Allah ajogun Allah tó máa ń gbalẹ̀ kiri tó máa ń ba ilẹ̀ onílẹ̀ tó máa bàjẹ́ tó máa lé àwọn onílẹ̀ kúrò lórí ilẹ̀ ẹ̀yin náà wà àwọn Quran verses tá ti ń kà Ọlọ́run ò lè sọ pé ẹ pààyàn Ọlọ́run ò lè sọ pé ẹ gé wọn ní ọmọ ọ̀ka Ọlọ́run ò lè sọ pé ẹ gé wọn lọ́wọ́ ẹ gé wọn lẹ́sẹ̀ nípa sípayọ Ọlọ́run ò lè sọ Allah ló ń sọ jẹ́ kẹ́ ẹ ti mọ̀ pé Allah yìí nǹkan burúkú ni la ṣe ń sọ pé ẹ̀yin èèyàn ẹ jí Islam kò ní nǹkan kan tó wá ṣe wá bayé wa jẹ́ ni ó wá kọ ẹ̀yin wa ó fẹ́ kọ ẹ̀yin ra wa ó máa kọ́ síra wọn ni àwa máa bára wa jà ẹ wọ àwọn àfáà náà àárín wọn ògún náà so kò sí nǹkan kan nú ẹ̀sìn Islam kò sí nǹkan tó fẹ́ mú wá kò sí nǹkan tó fẹ́ ṣe fún wa ìwọ tó bá rò pé salvation kan wà ń bẹ kò sí salvation kankan ń bẹ tó o bá gbàdúrà tó bá rò pé torí pé o jẹ́ Muslim àdúrà ẹ ṣe gbà dey play àìmọye àwọn tí wọn ò kírun tí àdúrà wọn gbà tó irọ́ lásán ni láyé ń sọ fún pé ẹ̀yin èèyàn ẹ jí ẹ kúrò nídìí àpọ̀n tí ó yọ ẹ lọ gbé mi lákaná irọ́ lásán ní Islam kò sí nǹkan kan bẹ́ẹ̀ Allah ọ̀ṣọ́ Ọlọ́run èṣù ń ṣe ṣàìtàn gbogbo kíní yẹn wọ́n create ẹ̀ ní irọ́ ni rádaràdá ló ń ṣe òkúta ló ń forí balẹ̀ fún